Yes, ẹ̀yin èèyàn mi mo kí wa, ẹ kú dédé àsìkò yìí, ẹ kú ìsinmi ẹni, ẹ̀mí wa ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé, láláì fàkókò ṣe wa ṣòfò ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́, ọmọ Yorùbá àtàtà. Ọ̀rọ̀ ọ̀gbẹ́ni láti mú wálé ní, ẹ wá gbọ́ nǹkan tó ti sọ. Ìwọ ń pe gbogbo àwa tó ń ṣe Yorùbá nation lólè. Ó dẹ̀ fẹ́nu ara ẹ ó fi sọ wípé kán lọ wo coaster tí wọ́n gbà nígbà tó ń ṣe rally l'Ákúrẹ́, kán lọ wo àwọn tó dí àkàrà, àwọn tó ra walkie talkie pé ìwọ ló ṣe pé ìwọ náà pè ní bàbá àkókò. Definitely olè náà níwọ náà. Olè ló mẹsẹ̀ olè ń tọ̀ lórí àpáta. Ìpọ́nrípọ́gbà ìyálà ìyá ẹni olè. Ìwọ ń bú ọmọ lókà, ó mọ iṣẹ́ tí ọmọ lókà ń ṣe. Ó mọ iṣẹ́ tí ọmọ lókà ń ṣe. Ìwọ náà mọ̀, ó ní kó fi mọ̀ kí mo mọ̀ mo mọ ibi tó ti ń ṣe meeting ní Ṣàngàrí ní kinní kan, ó mọ ibi tó ti ń ṣe meeting níbi runabout. Ṣe bí ẹjọ́ ń ṣe pọ̀ ló fi mọ bẹ̀. Àmọ́ bá ṣe ṣe àwa tó wà láwa from Ondo State. Àmọ́ bá ṣe organize meeting yẹn nígbà yẹn ní fún rally. Àmọ́ bá ṣe support, a ṣe raise fund, a ṣe gbogbo ẹ̀. Of course, gbogbo àwọn èyí tó sọ káwọn èèyàn lè fi listing sí ẹ nítorí òpònú ni ẹ́. Òpònú ayé àti ọ̀run. Mo pè ẹ́ lórí fóònù, ìwọ ń sọ fún mi, mo lọ́mọ bo ní ẹ́ lákòókò, o lọ́mọ arigidi, kí ló dé tó ń fi ìlú ẹ̀ ń pamọ́? Tí mo dẹ̀ sọ ìlú mi fún ẹ pé àjọjọ wá látàkókò ni. Àbí ṣé mi sọ fún ẹ níjọ́ náà? Ṣé mi sọ fún ẹ? Yes, ó ń dá bàbá Èkìtì lóhùn, ó ń dá Ọmọlúkà lóhùn, ṣe dá èmi àti ẹ tá a jọ sọ̀rọ̀ lóhùn. Kó wá gbọ́ ọ̀rọ̀. Ó sọ pé ọmọ arigidi ni ẹ́, arigidi. Mo dẹ̀ béèrè àwọn question kan níjọ́ yẹn tí èmi dẹ̀ mọ̀ pé èmi gan ti fúnra nítorí pé àwọn question, àwọn answer tó ń fún mi lórí question tí mo béèrè kò correct. Òun ló jẹ́ kí dákẹ́. Èmi ti ṣèwádìí mi ní orí ọ̀rọ̀ Gani Adams l'Arigidi. Mo ti tẹsẹ̀ bọ́bẹ̀, mo ti wọbẹ̀, mo ti gbọ́ ìlọ́tọ̀ fún ọ̀rọ̀. Ẹ jẹ́ ká kọ̀ fìyẹn lẹ̀. Ẹ jẹ́ ká kọ̀ fìwọ̀n yẹn sílẹ̀. Ọmọ burúkú ló ń kó pọ́npọ́ báyà ẹ̀. Ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ náà, ó sọ pé ọmọ ọ̀kà ni ẹ́. Oníbi Anglican yẹn pé bẹ̀ ní family church yẹn, church kìíní kan family yín, àbí? That's good. Kí ló wá dé tó ń fara ẹ̀ pamọ́ tẹ́lẹ̀? Tí bá ń ṣe pé ẹni ibi ni ẹ́, ọmọ àlè àkókò òun ni ẹ́. Àwọn ọmọ wọn pọ̀ sákòókò. Ṣé ní báwọn Fúlàní ṣe pọ̀ sí àwọn Òkè Ògùn, àwọn Ìlọrin tó ti sọra wọn di ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ náà làwọn ọmọ Núpé náà bọ́ ṣe pọ̀ sákòókò nìyẹn. Torí àwọn nínú ìtàn, àwọn Núpé wọ́n dà wá láàmú dáadáa lákòókò. Wọ́n kó a lot, mo gbọ́ a lot of story lánàá lórí ìlú mi gan. Àwọn èèyàn wa táwọn Núpé kó lọ. Ara wọn náà ní eléyìí jẹ́. Ó ń dìfẹ́ di Gani Adams níjọ́ nígbà tí mò ń sọ̀rọ̀, mò ń sọ a lot of things oníkíní kan. Ẹ wo, ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni sọ ná. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ká tó continue. Olórí burúkú ni bọ̀bọ́ ìṣá ẹgbọ́rọ̀ tó ń sọ. Ọmọlúkà, èmi ló ṣe live program fún. Má worry, ẹ fẹ́ gbé ẹ̀sìn ara yín níta, ẹ̀yin Yorùbá nation. Olè, association of olè, òní Yorùbá nation. Association of jàgùdà, olè, òní Yorùbá nation. Ẹ̀sìn yín wà ní ọwọ́ wa. Ìwọ Ọmọlúkà tó ń sọ̀rọ̀ yìí kó lè mọ̀ pé mo mọ̀ ẹ́ o. Jẹ́ kí n sọ bí tó ti ń ṣèpàdé. Nígbà rally, màá wá béèrè lọ́wọ́ ẹ̀ pé nǹkan tó dánwò tó ṣe ní rally yẹn tí wọ́n wá ṣe l'Ákúrẹ́. Kó lè mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa. Ó ń ṣe ìpàdé ní sáìdì Ṣàgàrí. Ibẹ̀ tí èèyàn bá ti fẹ́ yà sí ọ̀nà Orange FM, ọ̀nà tó gbọ́ lọ sọ́wọ́ òkè ẹ̀ tó lọ sí ọ̀nà kí náà ti ń porúkọ ẹ̀ tó jáde sí ọ̀nà ọjà lọ́wọ́ òkè ẹ̀. Ọwọ́ báyìí lẹ ti ń ṣe ìpàdé, ibẹ̀ lẹ ti pín vest ìjọsìn. So kó lè mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa. Ọmọ ọ̀kà òun sì ni ẹ́. Kó mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa. Orí ẹ ti dàrú Ọmọlúkà. Orí ẹ ó ti gbálẹ̀, ọmọ àlè sì ni ẹ́. Àánú Sunday Igboho ló kàn ń ṣe bí. Wọn ò mọ̀ wípé ọ̀ràn bàbá Èkìtì àti Adélùkà yìí gídá ẹyẹ fò ni wọ́n. Wọn ò mọ̀. Kán bá lè mọ̀ ìjọ́sí tí problem wà ńlẹ̀. Tí wọ́n rí ipa tí Onítìrí tó ń kó pé mà dàrú ni. Ṣé bí Adélùkà yìí ni wọ́n fẹ́ lò against bàbá Banji Akíntóyè láti máa fi track bàbá. Kí ni ìrẹ́pọ̀ tó wà láàrin Adélùkà àti Dúpẹ́ Onítìrí tó fi lọ gba fóònù lọ́wọ́ Dúpẹ́ tó ní òun ní pé kóun lọ present ẹ̀ fún bàbá Akíntóyè? Ká ní bàbá Akíntóyè gba fóònù yẹn ń kọ́ ìgbà wo náà ni máa track bàbá yẹn? Kẹ́ lè mọ̀ ẹ́ pọ̀ mú àlìgbà òun ni Adélùkà yìí. 419 gidi ni.
àìkàmí àwọn tó ń gbowó lọ́wọ́ wọn tó ń gbowó lọ́wọ́ wọn tó ń gbowó lọ́wọ́ wọn ní kọ̀ọ̀kan Yorùbá nation ó kàn fi ń bojú ní 419 ni ọmọ àlè tí ò níran tí ò ní ìwé ọjọ́ ìbí òun ni ẹ́ ìwọ tí ẹ pé wèrè ni ẹ́ ìwọ tó ní wèrè ni ẹ́ òun sọ̀rọ̀ pé kíní pé ṣe mo nǹkan tí mo ti dáwọ́lé ìpònípọn gbà ẹ̀ ò dáwọ́lé ó yẹ nísìn ìpònípọn gbà ẹ̀ ẹlẹ́yìn ilẹ̀ ìṣèlú àwa tá ń tó Nàìjíríà ní kó má bàa dàrú àwa tá ń pariwo wípé kọ́ máa fìyà jẹ ìran wa ní ipa olè yìí kó sì bẹ́ ń kówó jẹ ni owó Yorùbá nation tí wọ́n dá ń bolo wà àti èyí táwọn diaspora dá sí ọwọ́ Kóìkì tọ́nà fẹ́ fi dá radio station lẹ̀ radio station yìí òun dà ṣe bóun ni Kóìkì tó lọ fi dá studio sílẹ̀ ní UK tó lọ ra apartment ìwọ náà fún ara àwọn eléyìí táwọn diaspora send sí ẹ ṣe bóun ló fi ń bọ́ ọmọ ẹ ló fi ń bọ́ family ẹ ló fi ń bọ́ torí pé tí ò bá kúkú sí Yorùbá nation kí ló fẹ́ dáwọ́lé at the end of the day kó tún wá dúpọ̀ àwọn èèyàn ó lóun fẹ́ ti fídíò kò ní dáa fún ẹ Ọmọlúkà kò ní yẹ bó ṣe lọ ṣe fídíò fún mi yẹn bàbá Èkìtì ẹ pé 419 lòun náà 419 ló ń ṣe lẹ́kìtì ńbẹ yẹn ní bàbá Èkìtì òun náà pè ẹ ọmọ ayé kò tọ́ yẹn nǹkan tó sọ lélẹ́yìí mo ní ẹ̀yin àti Sunday Igboho àti gbogbo yín pọ̀nípọ̀ gbá yín ọ̀tẹ̀ níyín ọlọ̀tẹ̀ níyín kò sí nǹkan tó jẹ́ Yorùbá nation àṣẹ Yorùbá nation ọmọ Oòduà ni wá Oòduà nation la need tàbí restructuring nǹkan tá a nílò nìyẹn fẹ́ Yorùbá nation ẹ fi ń powó sápò ara yín ni ó lè níyín jàgùdà ọlọ́ṣà òun níyín ìgbà tán wá sílé Sunday Igboho kí ló dé táwọn warriors ò fi jáde diaspora send owó wọ́n send mọ́tò ẹ pín mọ́tò lọ sí báàṣì ibi táwọn èèyàn wà ẹ pín mọ́tò fún wọn kán tiẹ̀ rí nǹkan máa lò ẹ kó mọ́tò yẹn sínú ilé yín ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n sẹ́ndì sí Kóìkì tí wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ bẹ̀ sí gbá àwọn èèyàn ẹ bẹ̀ sí scam àwọn èèyàn ẹ scam wọn tán náà nísìnyí ẹ rí wípé àti ẹ̀ tí wàá rí yí pé wọ́n ń lò yín gan ni àti rí pé wọ́n ń lò yín ni evidence ti wà òponú ara rẹ̀ tó ń sọ̀rọ̀ àtijọ́ Sunday Igboho tó ti lóhun káàkiri ọ̀dọ̀ ọba ìlú ẹ̀ mélòó ṣán dọ́dọ̀ Olúbàkà ṣán ti wá sọ́dọ̀ Olúbàkà rí wọ́n tó ní ọmọ kìíní ni mí ọmọ oníkànmù ni mí kí n sọ fún ẹ ọmọ oníkànmù òun ni mí kó lọ họ́ọ̀gì transformer ó lọ́mọ ìlú Gani Adams ni mí pé Gani Adams ló rán mi ọ̀rọ̀ yẹn ní ìsìn máa dẹ̀ sẹ́ni kìíní ẹ̀ sí Gani wọ́n nílò láti sú ẹ pẹ̀lú nǹkan tó sọ yẹn kó wá mọ evidence ẹ̀ jáde ọmọ Ọ̀kà Àkókó ni mí ọmọ oníkànmù ni mí St. John's Anglican Church tó wà ní ọjà ń bẹ̀ yìí bẹ̀ ní church family mi màá tún júwèé ilé wa fún ọ tó bá tún nídìí màá tún júwèé ẹ̀ fún ẹ òrìpórí ẹ ti dàrú ọpọlọ ẹ ti jọba ó gbádùn wo ayé ẹ náà bó ṣe rí gbogbo owó tẹ ẹ kó jẹ náà ní Yorùbá nation wo bí ayé ẹ ṣe rí bàtà tí wọ́n ń wọ̀ bàtà yẹn ayé ẹ ó yìí da ju ayé ẹ lọ wo bí ìgbésí ayé ẹ ṣe rí àárọ̀ òrọ̀ ẹ alẹ́ ò lẹ ẹ síbì kan ọ̀sán gan kò sán ẹ Ọmọlúkà wo bí ìgbésí ayé ẹ ṣe rí ẹ tútù jáde Yorùbá nation kó tún bẹ̀ sí pa àwọn ọ̀dọ́ lọ ṣe bí omi la kọ́ńtẹ̀ ká tó tẹyan rìn àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ń sọ fún yín restructuring ní kẹ́ kọ́kọ́ jà fún ọmọ yín ló wà ń bẹ̀ ẹ support ọmọ yín níbẹ̀ yẹn gbogbo yín wá jáde ẹ wá rìn ọ̀dọ̀ àwọn ọba ọlọ́tẹ̀ kankan káàkiri àwọn Aláàfin Olúgbọ̀n kankan ẹ wá fẹ́ rìn ibi tẹ́ ti wá fẹ́ tẹ́ ẹ wá fẹ́ gbé Déjì Àkúrẹ́ àti Ọlọ́wọ̀ ẹ tún fẹ́ gbé mọ́ra ẹ máa tẹ́ bọ̀ ń bẹ̀ Aláàfin ọlọ́tẹ̀ ní already Olúgbọ̀n ọlọ́tẹ̀ ní already ẹ lọ bá àwọn máa ṣèpàdé yín ṣùgbọ́n lọ́dọ̀ àwọn báyìí tó kù wọ̀nyẹn ìjọ tẹ́ lọ sí ibibẹ̀ wọ́n wà láti mi mo mọ̀ ìjọ tó ń lọ sọ́dọ̀ Déjì mo mọ̀ èmi náà dẹ̀ ti ṣe write up bó ti sẹ́ndẹ̀ sí youth forum ní ibibẹ̀ wọ́n dẹ̀ ti submit ẹ̀ fún wọn wọ́n gbọ́dọ̀ gbàlejò yín torí ọlọ́tẹ̀ ni yín àǹtí Tinubu ni yín ẹ fẹ́ ṣe Yorùbá nation against Tinubu òun ni a mọ̀ ó lè ní yín Sunday Igboho mo tuntun sọ kó padà lọ sílé Ifẹ̀ kó lọ tọrọ àforíjì ńbẹ̀ bí Aláàfin tó lọ bí ó ṣe lo Sunday Igboho against Ilé Ifẹ̀ tó ń deploy Sunday Igboho lọ sí Modákẹ́kẹ́ tí wọ́n fi bá àwọn ará Ifẹ̀ jà tí wọ́n bẹ̀ sí pa àwọn ọmọ Ifẹ̀ ṣòro bí Ifẹ̀ ò mọ̀ ní ó wá yá ní ìsìn ó wá ló fẹ́ gba ìwọ tẹ́ kó ti pààyàn ó wá ló fẹ́ gba Yorùbá nation bó ló fẹ́ gba Yorùbá nation sí Sunday Igboho níbo ló fẹ́ gbà sí ìlú wo ló fẹ́ gbà sí go back to that Ilé Ifẹ̀ lọ tọrọ àforíjì lọ́dọ̀ wọn ó tún wá lọ sórí rédíò Kọ́lá Olótù ó tún lọ ń sọ ń bẹ̀ ó ń kọ̀máàdì ìbọn ó ṣe gbá ó ṣe tọ̀hún ó ṣe kòkò bá bẹ̀rẹ̀ sáàsùn ìgbà tí wọ́n jagun Mọ́dákẹ́kẹ́ ṣé wà ló pààyàn allegedly ṣé wà ló pààyàn kó sọ fún mi ọwọ́ ẹ̀jẹ̀ wà ń bẹ̀ kò sí bí nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe bó ṣe lè ṣe ṣe ìkíní ẹ̀jẹ̀ wà lọ́wọ́ yín èkejì orúkọ Yorùbá tẹ́lẹ̀ tó fẹ́ gbà gbogbo àwọn àṣeyọrí táwọn bàbá wa ṣe táwọn lọ́wọ́ ṣe mélòó nínú ẹlẹ́rí kó fi dárúkọ Yorùbá
Oòduà ní gbogbo wọn pátá, òun ni àṣeyọrí sí wà. Ẹ̀yin dẹ́ fẹ́ gba Yorùbá nation, kò ní dáa fún yẹ̀yìn àti Yorùbá nation yìí yẹn, kò ní yẹ yín. Àjọ ń ṣe tẹ́lẹ̀ ni, ó yẹ yín nísìn. Ìgbà Yorùbá nation, Capstar èkejì tí engine wà lórí ẹ̀, tí wọ́n ń lo mic ẹ̀, ọ̀dọ̀ mi ló ti wá. Èmi mo gba engine, èmi mo gba Capstar. Àwọn èèyàn mi ló wà lórí ẹ̀. Ẹ lọ wo vest tí wọ́n wọ̀ tẹ́ báyìí ní fídíòsì yẹn lọ́wọ́. Ó wà lára ẹ̀ bàbá àkókò tì. Èmi ni wọ́n pè bẹ́ẹ̀, ó wà ńbẹ̀. So kó o lè mọ̀ dáadáa. Béèrè lọ́wọ́ mass burial tàbí kó béèrè lọ́wọ́ ìyá kúkú Somisola. Òpònú olópònú ara rẹ̀. Àjọjọ ṣe ni. Èèyàn mélòó ló lè wá tó sọ pé mo gbowó oyún? Ṣèbí wọ́n dá owó, ṣèbí wọ́n ṣe gbogbo ẹ̀. Why? Kó wá sọ fún mi. Èèyàn mélòó ló lè sọ wípé ẹnìkan scam òun, ṣùgbọ́n ẹ̀yin lókè nínú ilé Sunday Igboho yẹn, association of 419, kí ló fa ìjà Koiki àti Awikoko? Wọ́n dá owó, ẹlẹ́fẹ́ fi create radio station. Koiki ń dáná owó, ó ń ku owó náà ráì. Ṣé bí kan tó fa ìjà wọn àti Awikoko nìyẹn? Bàyẹ́ ká Awikoko òun náà fún ara ẹ̀ náà. Ìsapá òṣèré ti ní ni wọ́n. Kí ló kọ́kọ́ fa ìjà wọn nígbà yẹn? Owó Yorùbá nation tó ń dá fún yín, òun dà. Ẹ mú jáde, ṣé kìí ṣe olè? Ṣé bẹ́ẹ̀ fi ń gbá àwọn èèyàn ní? Ẹ wo àdúrà ẹ̀mí tó ti sọnù nínú Yorùbá nation. Ó wá sọ nínú fídíò yẹn, ó ní ní Yorùbá nation ẹ̀mí ò sọnù. Jọ àwọn tí wọ́n pa lẹ́kọ̀ọ́ ńkọ́? Dá mi lóhùn, àwọn tí wọ́n pa lẹ́kọ̀ọ́ ńkọ́? Àbí àwọn tí wọ́n pa silently? Ṣé gbogbo àwọn tó ń ṣe rally fún Yorùbá nation yẹn, ṣé gbogbo wọn ló pé tí wọ́n wà níbẹ̀? Ẹlòmíì ọlọ́pàá gbé wọn táàtì ẹ̀mọ́ bí tí wọ́n wà mọ́. Bóyá wọ́n kú bí wọ́n nù ní wọn rí wọn. Àdògán tó kú kì í ṣe kú Yorùbá nation kan ló kú. Àfá àkọ́tọ́ kámọ́lé tí wọ́n pa ṣẹ́gun ṣe kú Yorùbá nation kan ló kú. So kí wá nìkan tó ń bá mi sọ? Àwọn tí wọ́n yìnbọn lù tí ìbọn bà, ìgbà tó ṣe rally kan lẹ́kọ̀ọ́ tí straight bullet tó lọ bá ọmọ kékeré kan bẹ̀, ṣé kì í ṣe ikú Yorùbá nation kan ní gbogbo wọn yẹn kú? Dá mi lóhùn. A ní ọlọ̀tẹ̀ ní yín sẹ́. Ìwọ wá jáde síta wá ń ṣe fídíò fún mi. Tẹ́ẹ̀ bá dé máa bẹ̀ sí kó àṣírí yín jáde, Ọlọ́run bá gbọ́. Èmi fẹ́ fi ṣe pé nǹkan tí odó bá ti dé kì í tú rí ìta mọ́ ni. Nǹkan tí odó bá ti dé kì í tú rí ìta mọ́ mo fi ṣe tẹ́lẹ̀. Bọ̀ ó dà ipá àṣírí yẹn fẹ́ kó máa jáde. Máa bẹ̀ sí tú àṣírí yín síta báyìí. Ọ̀pọ̀lọpọ̀ yín á mọ̀ nǹkan tí ẹ ṣe nínú Yorùbá nation. Wọ́n wá sọ àwọn tó wà ní diaspora, wọ́n wá sọ wọ́n di ATM. Ẹlòmíì tí ìyá ẹ̀ ò bá jẹ, tí ìyá ẹ̀ bá fẹ́ jẹ, tí ìyá ẹ̀ bá fẹ́ mu, diaspora là pè. Àwọn máa pè wọ́n, ẹ̀lọ́ mọ́mì mi ṣọ́bẹ̀. Wọ́n fẹ́ ṣe operation fún. Mọ́mì mi gbé memory card mi o. Wọ́n ti ń kọrin tó wà ní memory card o. Ó kù díẹ̀ kó wọ fídíò. Wọ́n fẹ́ tètè ṣe operation fún wọn. Kó dé pé wọ́n play orin yẹn débi fídíò fún wọn. Kíní kan. Òpònú ni gbogbo yín. Ó ní mo ṣe fídíò kan, mo ní àṣírí. Èmi kàn fi ṣe bá àwọn èèyàn ṣeré ni. Tó bá jẹ́ pé orí ẹ pé tó bá lọ wo fídíò yẹn kanlẹ̀, wà á rí pé mo sọ pé kí wọ́n jẹ́ kán lọ sùn. Tán bá jí wọ́n lè gbàgbé ìṣòro Nàìjíríà. Èmi fi ṣe fún wọn ni. Èmi ò lóògùn. Ṣùgbọ́n mo lólódùmarè. Ifá dẹ̀ ń bẹ lẹ́yìn níbi ké. Ẹ̀yin òpònú lásán wá yí ẹ bó ṣe rí. Wá yí ẹ àkísà ẹlẹ́gbin. Ó ṣorí róbó tó bí lógo WhatsApp. Ó ṣojú ku dúró bí Kúnlé Abímbọ́lá. Èmi mọ Gani Adams rí ni. Òpònú olópònú ara ẹ̀. Gbogbo yín máa pasán ni ẹ máa rámáyé ni gbogbo ẹ̀yin Yorùbá nation. Ẹ máa rámáyé ni kò ní dá fún gbogbo yín. Òpònú. Ọmọ yín fẹ́ lọ fún second time tí ẹ kẹ́ support ẹ lẹ fẹ́ bẹ̀rẹ̀ rally. Kò ní dá fún yín ẹ̀yin ọlọ̀tẹ̀ gbogbo wọ̀nyí. Ẹ̀yin ènìyàn wa ṣeun gan. Ṣe ṣá ń gbọ́, ẹ gbọ́rọ̀. Ìwọ ń bú Sunday Igboho. Ìwọ ń bú olóyè Sunday Igboho. Ó rí pé ọpọlọ ẹ ti dàrú. Ayé kò tọ́ TV. After all kìtẹ́ kúkú ń ṣe orúkọ ẹ̀ nìyẹn. Torí tá bá lọ ń wá Ayé kò tọ́ ń sìn ọ̀pọ̀lọpọ̀ ẹ bá lọ wo YouTube Ọmọborí Owó Ayé kò tọ́ náà ló wà ń bẹ̀. Ayé kò tọ́ ló wà ń bẹ̀. But ilé Ayé kò tọ́ TV lórí ká má tiẹ̀ promote ẹ̀ torí ẹni ibi tí ń pọmọrí balùwẹ̀ lọ́wẹ̀ òun ni ọ̀gbẹ́ni yìí jẹ́. Ẹni ibi ìwọ́n sọ pé àwọn Yorùbá nation pé olè ní wá, olè ní gbogbo wa. Resumption ló yẹ kán ṣe torí ọmọ yín ló wà ń bẹ̀ kán support ọmọ yín. Ṣé Tinubu ò ní kúrò ń bẹ̀ mọ́? Okay, ẹ rò pé bí ọpọlọ ẹ ti sún sẹ́yìn tí wọ́n gbèrò ẹ látẹ̀yìn bí ọpọlọ ẹ ti ṣe dàrú bẹ́ẹ̀ náà ló rò pé ọpọlọ àwọn èèyàn náà bá ó dàrú ni. After 8 years tí Tinubu bá kúrò ń bẹ̀ tán kí a tó wá mú ìyá wa lójú pálí ṣé ìyẹn lẹ ń fẹ́? Resumption kọ́ àwa ò fẹ́ nǹkan tó anything resumption referendum ká kúrò ní orílẹ̀-èdè yẹn nìkan tá à ń fẹ́.
ẹ̀wọ̀n nǹkan tí wọ́n sọ ló dà náà everyday ni wọ́n pààyàn everyday ni wọ́n fẹ̀mí ṣòfò ìjọba orí kankan ṣe sí everyday ni wọ́n fẹ̀mí ṣòfò ẹ lọ wo ìlú ẹ lọ wo àwọn ìlú kan ọba ńlá baba ńlá ní Kwara State wọ́n sọ̀lú dahoro àwọn Fúlàní lé gbogbo àwọn tó wà nínú ìlú síta kò sí adìyẹ àtajá kan péré ló wà nínú ìlú wọ́n fi àmì àwọn èèyàn ṣòfò wọ́n pa àwọn èèyàn lọ síbẹ̀ ẹ ò sọ̀rọ̀ lórí yẹn ó ṣe lọ pé bàbá ẹ Gani Adams kó kó àwọn ọmọ ogun 5 million tó ní wọ́n nìṣó sí Kwara State wọ́n lọ lé àwọn Fúlàní tó wà ńbẹ̀ ó ṣe kó wọn lọ síbẹ̀ ó wá jáde síta ó wá ń sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu ó sọ pé wọ́n dá owó kinní kan ó lọ kó ìkìlọ̀ fẹ́ra kinní kan ó lọ fẹ́ra kinní kan ṣó ṣojú ẹ̀ ṣé ó ṣojú ẹ̀ ṣe bí wọ́n ní wọ́n pé nìwọ náà gbọ́ nǹkan tí èèyàn bá rí ẹ̀rí ẹ̀ èèyàn kì í sọ sí ìdá ẹ̀rí dà gbogbo eléyìí tó ń gbé wa ó fẹ́ máa distract wa ẹ wo bó o jáde ní 20 kó o jáde ní ìgbà 30 á máa jáde fún ẹ ni mo ti ṣèpinnu ẹ láti ilẹ̀ àfi kí n má rí fọ́nrán tó bá ṣe bó o bá jáde ní ìgbà 20 á máa jáde fún ẹ ní ìgbà 30 ọmọ àlè játijàti ni eléyìí ẹ̀yàn eré lèmi pè ẹ́ lèmi ṣe gẹ́ẹ̀tì nọ́mbà ẹ tí mo ní kí sú ẹ kó rí bẹ́ẹ̀ sẹ́ nọ́mbà ẹ fún mi kí pè ẹ́ kí bá ẹ sọ̀rọ̀ kí ló dẹ̀ mú mi pè é nípa ọ̀rọ̀ àwọn eléégún tí wọ́n lọ sí òkè àgbè pẹ̀lú àwọn mùsùlùmí tí wọ́n bára wọn fà òun ló jẹ́ kí pè ẹ́ nígbà náà lọ́hùn àti pé gọ́gọ́ tó tẹ̀ mú mi pè ẹ́ ní ọ̀rọ̀ tó sọ tó sọ pé wọn lọ sí Ilé Ifẹ̀ Olóyè Ìgbòho lọ sí Ọ̀yọ́ pé torí àbòsí ni wọ́n ń ṣe ṣe rí pé ilé bọ̀bọ̀ yóò lọ́pọlọ ṣe rí pé bọ̀bọ̀ yóò gbádùn àtọ̀ bọ̀bọ̀ yóò kò gbádùn àtọ̀ ojú ẹ̀ la ṣe lẹ́tà tó kọ sí Déjì of Àkúrẹ́ àti ọba Ọ̀wọ̀ wàá rí pé o fẹ́ dójú ti ara ẹni Olóyè Ìgbòho ó ju ọba bòmíì lọ ó gbà mí lẹ́nu Ìgbòho ṣá ó ju ọba bòmíì lọ gbogbo ẹnu ni mo fi sọ Ìgbòho ju ọba bòmíì lọ bóyá o lẹ́nu àwa mọ̀ á jáde fún ojú àdẹ̀ tiẹ̀ lórí ayélujára tó wà ojú àtiẹ̀ ọmọ àlè játijàti eléyìí ń ṣọmọ Yorùbá ẹ wojú ẹ̀ bó ṣe rí ẹ ti rí ojú ẹ̀ bó ṣe rí ọmọ Yorùbá kan ò lè máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ gbogbo làálàá tá a jọ ń ṣe ó dẹ̀ wá sọ pé ṣẹ́rí Ọlọ́run á máa fi ojú gbogbo yín hàn definitely gbogbo ìgbà tó wà pẹ̀lú wa nínú Yorùbá Nation tó lóora agbá ọ̀rà wo àjọṣe rálì ò ṣe gbogbo ẹ̀ intruder ni ẹ́ ó wá fẹ́ máa alamí àwọn tó ń ṣalamí òun ló jẹ́ nígbà náà Ọlọ́run dẹ̀ alálẹ̀ ti tiẹ̀ sí táǹsì kò sọ̀rọ̀ ó dẹ̀ ti fẹ́nu kọ́ ó ti fẹ́nu ẹ tẹ̀wé ní àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ ó ti fẹ́nu kọ́ òun ló fà á tí alálẹ̀ fi mú ẹ tó kó sínú ẹ kó wá jáde síta kó wá sọ̀rọ̀ nítorí pé gbogbo ìgbà tó wà pẹ̀lú wa tó ló ń ṣe papọ̀ pẹ̀lú wa ìwọ ló ń gbé gbogbo àwọn nǹkan tó ń rí lórí group àwọn ọ̀rọ̀ tó ń sọ ní kọ̀ọ̀kọ̀ àwọn ọ̀rọ̀ tó ń sọ àwọn àṣírí ìwọ ló ń kó wọn síta ó máa ń yàyàn lẹ́nu àyàn á ṣe mítìn míì kẹ́ tó ṣe mítìn tó ọ̀rọ̀ tẹ́ sọ ní mítìn ẹ̀ ti máa gbọ́ táwọn èèyàn máa fi ṣe program ẹ̀ wà máa wọ́ndà ẹ̀ wà máa bára yín jà pé kinní kan ẹ̀yìn onímọ̀ pé irú àwọn wọ̀nyí ni irú wọn dẹ̀ ló máa ń contribute jù sí inú movement ẹni mítìn tó bá pè tó bá fẹ́ dáwó irú wọn ló máa ń tètè àwọn ló máa ń kọ́ náwó àwọn ló máa kọ́kọ́ donate owó ẹ máa fura sírú àwọn èèyàn bẹ́lẹ̀ ẹ fura sírú àwọn èèyàn bẹ́lẹ̀ ìwọ wá ń sọ pé wọ́n pa àwọn èèyàn ní kinní wọ́n pa èèyàn ní kinní kan ìgbà ó ṣe sọ̀rọ̀ àwọn ọmọye àwọn èèyàn tí wọ́n pa ní Lekki Toll Gate ó ṣe mẹ́nu lọ síbẹ̀ ó ní àwọn tó pa sílé Ìgbòho pé kì í ṣe torí Yorùbá Nation ṣé wọ́n ń ṣe rálì àwọn èèyàn wà nínú ilé gbogbo wa ló mọ bó ṣe ṣẹlẹ̀ taná fẹ́ fìyẹn dálẹ̀ bí kí bá ń ṣèjọba Nàìjíríà ọlọ́pọlọ yíyòrò orí ẹ̀ ti dàrú ọmọ àlè játijàti kí ní burúkú yìí ó ń sọ kàtìkàtì lẹ́nu ìwọ ń sọ kàtìkàtì lẹ́nu àti máàkì ojú ẹ̀ ọwọ́ máa tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ oníwàá sẹ́ndì kíní kan lọ fún Gani Adams kí ni Gani Adams fẹ́ ṣe Gani Adams kí ló fẹ́ ṣe kí ni nǹkan tí Gani Adams kí ló fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ dánwò kó wá dánwò ṣèbí kóòtù ti ní kó má lọ sanwó tán ní kó san fún Olóyè Ìgbòho kó wá rí nǹkan tó dùn wá rí Gani Adams tó ń torí halẹ̀ tó ń torí ajọjọ wá lákòókò ni to hell with Gani Adams kó lọ sanwó tán ní kó san fún Ìgbòho owó tí wọ́n ní kó san kó lọ san a máa kágbádá funfun kiri àwọn Fúlàní dà wá láàmú lákòókò mẹ́ẹ̀ kò rí nǹkan kan ṣe sí bẹ́ẹ̀ ni
yáyáyáyá ń sọ̀rọ̀ lẹ́nu ó fẹ́ para ẹ̀ torí Ọọ̀ni rán ẹ níṣẹ́ ṣé Ọọ̀ni rán ẹ níṣẹ́ àbí wọ́n lágbẹnusọ fún Ọọ̀ni gbogbo ètò ìṣe ń sọ Ọọ̀ni ò mọ̀ ẹ́ rí wọn ò mọ̀ ẹ́ rí Olóògbé bá ṣe ha àbẹ́lẹ̀ ilẹ̀ alanu ni ìwọ náà mọ̀ ó ní ẹ wọ́n pa ọmọ kìíní ṣáà ọmọ Ilé Ifẹ̀ ló pa ọmọ Mọdákẹ́kẹ́ ogun ló ṣẹlẹ̀ wọ́n jọ ń jà láàrin ara wọn gbogbo ẹ̀ dẹ̀ ti lọ ó dẹ̀ ti dópin àlẹ́ lè irú ẹ̀ mọ́ ìwọ játijàti ló fẹ́ máa wú ọ̀rọ̀ tó ti gbàgbé ó fẹ́ máa wú síta ọmọkọ́mọ tí bá tó ń kó pọ́npọ́ báyà ẹ̀ kó tí jáde kó wá sọ̀rọ̀ mo ti promise ẹ̀ tó bá ń jáde nígbà ogun wa máa gbóhùn wa nígbà ogun ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ ní bínú ni o bó ṣe jẹ́ ni ẹ bá gbà bó ṣe ẹ bá gbà wá bá ṣe rí a lè máa dákẹ́ nítorí irú ẹ̀yàn bẹ́lẹ̀ yìí a lè dákẹ́ torí ta bá ń dákẹ́ àrò kóun mọ̀rọ̀ ń sọ nǹkan tá rò lójú ara àdẹ̀rò kóun ti jẹ lọ́wọ́ ní jẹ rọrọ lára wa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wo mo kí gbogbo wa èmi ọmọ yín náà ni ẹ̀ ní bínú sí wa o ọ̀pọ̀ Sunday láṣẹ láyé thank you all.